Ìjàpá ni àwa Yorùbá máa ń pè ní ọlọ́gbọ́n ẹ̀wẹ́ nítorí ìtàn akọ́nilọ́gbọ́n èyí tí àwọn àgbàlagbà máa ń fi sọrí ìjàpá àti yánníbo. Wọ́n ní ọ̀rọ̀ gbogbo kì í ṣe lórí alábàáhùn. Ìjàpá tí ẹ̀ ń wò yìí ni a ṣe iṣẹ́ ìwádìí dénú ọgbà tí wọ́n ti ń sìn ní ìlú Ìrọ̀-Ayétẹ́jú ní ìpínlẹ̀ Èkìtì, tí wọ́n sì ní ó ti lò tó 400 ọdún 400 years nílé ayé. Báwo ni àwọn tó ní ìjàpá náà ṣe mọ̀ pé ọjọ́ orí rẹ̀ ti tó bẹ́ẹ̀ yẹn? Wọ́n ṣàlàyé pé irinṣẹ́ ìgbàlódé kan tí wọ́n gbé sí i lára òun ni wọ́n fi mọ ọjọ́ orí rẹ̀. Bẹ́ẹ̀ ni ìjàpá yìí ló jẹ́ akọ àti abo, tó sì jẹ́ pé wọ́n ní àsìkò òjò ni wọ́n sábà máa ń bímọ sí, torí wọ́n máa ń yé ẹyin wọn sínú ihò ilẹ̀ tí wọ́n sì máa ń wa nǹkan bò ó mọ́lẹ̀. Àrá ni wọ́n ló máa ń pa ẹyin wọn jáde láti fi da ọmọ ìjàpá. Ìjàpá ló jẹ́ ẹranko tí kì í ṣe èèyàn ní ìjàmbá, àyàfi tí èèyàn bá ki ìka bọ̀ ọ́ ní ìdí. Wọ́n ní irú ẹni tó bá ki ìka bọ ìjàpá nídìí á dára rẹ̀ lẹ́bi, torí ìka náà kò ní ṣe yọ̀ fún agé ìka náà dànù ni, àyàfi tí Ọlọ́run bá fi àánú èèyàn sí lójú tó ṣí ìdí ẹ̀ padà. Wọ́n ní àwọn ìjàpá ló jẹ́ wípé tí wọ́n bá fẹ́ bára wọn ní àjọṣepọ̀, wọ́n máa ń ṣe bíi ìgbà tí èèyàn bá ń ṣe àjọṣepọ̀ ni. Bàbá mi ojú lọ gan. Sí nǹkan téèyàn bá ń irú àdúrà téèyàn bá ẹni tó wọ́ mọ́ tẹ bá fẹ́ ṣe tẹ bá ṣe lórí ẹ̀. bá ti jòkó sórí ẹ̀ kẹ́ ṣàdúrà lórí ẹ̀. kó ṣọmọ lẹ ń wá ni, kó ṣiṣẹ́ lẹ ń wá ni, kó ṣòwò lẹ ń wá ni, kó ṣàṣeyí bíbò lẹ ń wá ni. Tẹ bá ti dọ́dọ̀ ẹ̀, tẹ bá ti jòkó sórí ẹ̀, tẹ bá ti gbàdúrà. tẹ bá máa padà wá bá gbogbo nǹkan tẹ fẹ́ yẹn á ti ṣe. Afẹ́fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀ni. Ìyẹn lọ́wọ́ ìjàpá yìí. Bẹ́ẹ̀ni, nǹkan tó bá jọ kó òun máa gbà gbogbo ẹ̀ náà lẹ máa kó fún. Wọ́n máa gbé, ó lè gbé rìn rẹ̀ tó bá fẹ́ gbé rìn. Ó ń jẹun lọ́wọ́ ni bẹ́ẹ̀. So kò ní lára bẹ́ẹ̀ ṣe jókòó lè yẹn. Irọ́ o, àwa mẹ́ta lè jòkó lé gan tá máa lọ. àwa méjì lè jòkó sórí ẹ̀. Wọ́n máa ń yé sí yìí. Àsìkò tó bá ti kù díẹ̀ kó jò bẹ̀rẹ̀ ni wọ́n máa ń yé. Tó bá dẹ̀ ti yé bẹ́ẹ̀ tó bá fẹ́ yé agbẹ́lẹ̀ ni. Tó bá ti a máa yé sínú ẹ̀, tó bá ti wá yé tán a kó yẹ̀pẹ̀ bo ẹyin yẹn. Then tó bá ti tó time tó jù yẹn bá ti bẹ̀rẹ̀, àrá yẹn máa sán, àrá yẹn ló máa pa ọmọ ẹ̀. Àwọn ọmọ yẹn abẹ́ sì ní jáde lẹ́yìn kọ̀ọ̀kan láti inú ilẹ̀, wọ́n máa jáde síta. Òun ò kì í dúró sórí ẹyin, kìdẹ̀ ń sùn sórí ẹyin. Irọ́, a kàn yé ni, a gbẹ́lẹ̀ fún ara ẹ̀, a yé, a kó lẹ̀ bò padà. Ó máa ń lò tó oṣù mélòó? Oṣù mẹ́ta, ó pọ̀ ju oṣù mẹ́ta tó máa fi pa. Tó bá ti ń gbẹ́lẹ̀ yẹn bẹ̀rẹ̀ náà la máa yé sí. A máa yé síbẹ̀, anytime bá fẹ́ yé a máa lọ bẹ̀, a lọ máa yé. Bálàgbà ṣe ń yé ẹyin yẹn bẹ́ẹ̀ làwọn náà ṣe ń yé ẹyin. Bálàgbà ṣe ń yé ẹyin làwọn náà ṣe ń yé ẹyin. Kábíyèsí Elédùmarè. Wọn kì í sábà bí adìyẹ. Ṣùgbọ́n ẹyin náà ń yé. Ẹyin náà máa yé, wọ́n á dẹ̀ kó ẹ̀pẹ̀ bọ̀. 400 years. Yes, ó lé. Báwo lẹ ṣe mọ̀ kó ti pé 400 years? Àkíní microscope la máa fi ń kàǹtì ẹ̀. Tí microscope bá wà lọ́wọ́ yín sí, a máa gbé sí bí ìhà orí ẹ̀ yẹn. Láti mọ iye ọdún tó ti lò láyé. Ibi gbá yẹn àfi síbẹ̀ ẹ̀ máa kà one by one ó ti wà ń bẹ̀. Ó dàbí iye ọdún tí ge àbáláyé tó ti pé ní tí àwọn afẹ́ mọ̀ tó bá ti ge yóò kí ẹ yẹn àárín ẹ̀ yẹn ẹ máa fi microscope sí, ìyẹn máa produce aṣọ yín ní gbogbo line láti bẹ̀rẹ̀ ayé ẹ̀ àgbéjáde. So àwa máa kàǹtì ẹ̀, la máa fi máa gẹ̀ẹ́tì ìrìn ọmọ ọdún tó jẹ́. So ó ti pọ̀ mọ́ 400 years. Ó ti lé ní 400 years. Ó ti lé ní 400 years. Bẹ́ẹ̀ni. Kábíyèsí Elédùmarè. Tí ìjàpá ṣe wáyé. Àtọ̀ òun fi kankan ṣe yan, kì í géèyàn jẹ, kì í ṣe anything. Bẹ̀tẹ̀ yẹn gbúdọ̀ kọ́ bọ̀ díẹ̀. Tó bá kọ́ bọ̀ díẹ̀ nǹkan. Àwọn máa pàdé ìdí ibi ni. Ó máa pàdé mọ́ yẹn. Tó bá ti lè fọ́ síbẹ̀ ó máa pàdé dé mọ́, ó parí nìyẹn. Tó bá pàdé dé mọ́ yẹn. Ọwọ́ yẹn máa gé sínú ni. Olúwa o, kò sí wọ́n ṣe lè jọ́. I don't want it to stop. Òun nìkan ló lè títí tàbí ráyè. Ó mú fẹ́ ni báyìí.